Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó kí wa kú àbọ̀ síbi ìjókòó wa ti ìtàlẹ́ òní tí a fẹ́ máa sọ níbẹ̀ ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ àwọn masail maliyya tata'allaqu bil hajj wal udhiyah. Ṣùgbọ́n lálẹ́ yìí tá a fẹ́ mẹ́nu bà gan-an òun náà ni lílọ sí hajj àbí umrah pẹ̀lú kéèyàn yá owó fún lílọ sí hajj àti umrah. Ǹjẹ́ ní ó lọ nínú sharia Islam kéèyàn yá owó láti lè bá jẹ́ pé yóò láǹfààní àti lọ sí hajj àbí umrah? Ǹjẹ́ ní ó lọ bẹ́ẹ̀ bí? Tó bá jẹ́ pé ó lọ, níbo ni a gbọ́dọ̀ ti yá owó? Irú condition wo lèèyàn wà tí ó fi pòun fẹ́ yá owó fún hajj àti umrah? Nígbà wo ni yíyá owó fún hajj àti umrah ó di èèwọ̀, tí ó di tí ò lẹ́tọ̀ọ́? Ọ̀rọ̀ wo ni àwọn àfáà sọ níbi eléyìí? Á mẹ́nu bà ní ṣókí. Alákọ̀ọ́kọ́, a ti mọ̀ pé hajj orígun kan ló jẹ́ nínú àwọn orígun Islam tó jẹ́ pé Islam ṣe ní ọ̀ranyàn fún èèyàn, ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló ṣe lọ́ranyàn fún. Àwọn tó ṣe lọ́ranyàn fún ẹni tó bá lágbára. Gbólóhùn ẹni tó bá lágbára yìí ó ti yọ kúrò nínú ẹni tó dọ̀ranyàn fún ẹni tí ò bá lágbára. Kò lágbára tara ní o àbí kò lágbára towó, hajj èsì ọ̀ranyàn fún. Ẹni tára rẹ̀ bá yá tí ò lè ṣiṣẹ́ hajj èsì ọ̀ranyàn fún. Kò lówó lọ́wọ́, kódà ó tún jẹ gbèsè. Ẹ má jẹ́ kó ti ní gbèsè lọ́rùn torí ó tún á fẹ́ ní bùkátà sí láti lọ sí Mọ́kà pẹ̀lú kó yáwó. Ó ń gbèsè àwọn àfáà ní ó máa lọ sí Mọ́kà, ní ó máa lọ sí hajj. Ẹni tó bá jẹ gbèsè tó á di kó tá fẹ́ lọ yá owó fún àti lọ sí Mọ́kà àbí umrah. Àwọn àfáà ó sọ wípé tó bá jẹ́ wípé ẹni yìí bá ní nǹkan tí ó fọkàn tán wípé wọ́n fẹ́ lọ yáwó yìí fún hajj àbí umrah, tí ń sì fowó báyìí tí mo ní ìran kan pé ń rí níbi ọjà tí mò ń tà àbí ní ọ̀nà báyìí ń fi sanwó, wọ́n nílé yìí kò sí tó burú ńbẹ̀. Ṣùgbọ́n tó jẹ́ pé ẹni yìí ò bá ní nǹkan kan tó jẹ́ pé ó ní ìran kan pé bẹ́ẹ̀ lòun ó ti sanwó yìí, ju pé àwọn sáfẹ́ yáwó ní ìwọ̀n fẹ́ yáwó láti lọ Mọ́kà àbí Mẹ́dínà àbí wọ́n fẹ́ lọ Mọ́kà àbí umrah. Wọ́n tó bá yá ìmọ̀ bí ti wọ́n ní ọmọ ṣèrú ẹ̀. Wọ́n ní ọmọ ṣèrú ẹ̀ pé kìí sí ọ ní tí èyí sọ ọ̀ranyàn fún ọ, wọ́n fẹ́ fi tipátipá sọ di ọ̀ranyàn fúnra rẹ̀. Wọ́n ní kó mọ́yàwó fún ọfẹ́ lọ sí Mọ́kà àbí umrah, wọ́n jẹ gbèsè fún. Kọ́ ìgbà tó bá lọ tó dé tí ò sí tó ti wá san, ó tó wá fẹ́ sọ Islam ó fẹ́ sọ lẹ́nu. Ẹ̀bùn máa wulẹ̀ dúkọ́ ẹni máa ṣàdúrà kó lọ́wọ́ fàyè gbà ọ́ títí ó fi láǹfààní àti lọ. Ọmọ ìyá mi, tó bá jẹ́ pé èèyàn wá fẹ́ yá owó yìí, Islam ò ti ní kó yá tó bá jẹ́ pé níbi tí ó ti san. Níbo ló ti á fẹ́ yá owó yìí? Owó tí èèyàn máa yá ọmọ bẹ́ẹ̀ tí ó jẹ́ pé al-qardul hasan ni. Owó tó jẹ́ pé tí èèyàn bá yá báyìí lè yọ ọ̀sán. Tàbí qardul hasan ni owó tó jẹ́ pé kìí ṣe pé wọ́n fi sponsor rẹ̀ fáájì dúpọ̀ ọ̀kan lọ yá lásán náà lọ. Ẹ̀yà mi ní iye báyìí wọ́n sì yá ọ. Àbí ẹ̀yà mi iye báyìí kún fún kí n fi kún owó tí ń bẹ lọ́wọ́ mi lọ sí hajj àbí umrah. Irú owó bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ gba èlé lórí rẹ̀ o. Ìntọ́ yá dandan kó san bẹ́ẹ̀ náà bákan náà. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé hajj yìí kìí ṣe qardul hasan, ẹ̀rí pa ṣàlàyé ṣáájú pé al-qardul hasan òun lówó mo fẹ́ yá nǹkan báyìí sì gbà ó sì dá padà náà lẹ́yìn ní fi mọ́jẹ̀mọ́ pé ó fi nǹkan báyìí kún lẹ́yìn pé qardul hasan. Àmọ́ qardu wọ́n pe ẹ̀yàwó ní gbogbo téèyàn bá ti gbà lọ́wọ́ èèyàn, kì í ṣe gbogbo téèyàn bá gbà lọ́wọ́ èèyàn ń pè lẹ́yàwó.
èyí tó jẹ́ kọ́rídọ̀ hasan tó jẹ́ pé ìyàwó dáadáa láti mẹ́nu báwọn tó pé èèyàn gbọ́dọ̀ gba èrè lórí ẹ̀. Àmọ́ àwọn owó kan bẹ tí èèyàn máa ń gbà lọ́wọ́ èèyàn bí ìta mẹ́nu bá ní ìjókòó tó ṣáájú pé kí ẹnìkan sọ pé ẹ bá fẹ́ lọ sí Mẹ́kà tí ò lówó òun máa sponsor rẹ̀ pẹ̀lú pé kí wọ́n bá ra síìtì tí ó lọ́dọ̀ àwọn ní agent yóò sì tó jẹ́ pé 4 million ní owó Mẹ́kà tí ó lò lọ bùn tí ó ná ẹni yóò gbé fún ẹni bẹ́ẹ̀ ní 4.5 lápèjúwe. Eléyìí ò sí tó burú bẹ̀ kí sí pọ́yà lówó ó sponsor rẹ̀ fún hajj ni kì í sí pọ́yà ní owó tó bá jẹ́ pé wá kó fún báyìí pé gbà ó kó fún ọ lọ fi yanjú rẹ̀ bóyá olówó ìkó fi lọ́wọ́ ó fi báyìí kún ilé ìwọ ni. Àwọn tó jẹ́ pé ó ti lọ bá wọn tí ọ̀dọ̀ bá agent kan fún iṣẹ́ hajj àbí umra pé mo fẹ́ ra àga 10 lápèjúwe iye báyìí lè máa gbé fáwọn èèyàn gbé fáyàn ní iye báyìí wọ́n fẹ́ kẹ́ gbé fèmí ẹni yìí wọ́n tó wá lọ ra yóò wá lọ takini ìfẹ́ lòmíì pé wọ́n fẹ́ takini ìfẹ́ tó fẹ́ lọ yóò sì fowó ti ẹ̀kan ẹ tó wá fi kún fún pé àwọn máa san díẹ̀ eléyìí kò sí tó burú ń bẹ̀. A rí ipa ọ̀sẹ̀ sáájú náà pé tá a fẹ́ ra ọjà tó pé èèyàn sanwó ní ìsìn báyìí ni àbí ọ̀sẹ̀ tó bá yá sọ pé owó ètò èèyàn san nígbà tó bá yá ó lè pọ̀ ju ètò pé èèyàn san ní ìsìn báyìí lọ kò sí tó burú ń bẹ̀. Mo sọ pé wọ́n sá ti jẹ́ pé ti mú ẹyọ kan níbẹ̀ pé owó ti ìsìn ní ìsan o àbí màá san díẹ̀ ni o ó tó di pé wọ́n tù ká. Tí ìbá wá sí rẹ̀ fún sí ájì náà tó pé ìdìkan náà yẹ̀ ti sọ pé ẹ má fẹ́ ṣiṣẹ́ ájì o tó ti mú tó pé yóò sanwó fún wa ní ìsìn báyìí ni yóò san 4 million tó jẹ́ pé yóò máa san díẹ̀ láàárín ọdún báyìí ni 5 million yóò san o eléyìí ò sí tó burú ń bẹ̀. Gbogbo ẹ̀ náà wà tí ń pè ní àtẹ̀múwìl ní pé sponsoring ní pè ní àtẹ̀múwìl kéèyàn sponsor yẹn fún nǹkan kan èyí ní sponsor yẹn fún tó jẹ mọ́rọ̀ hajj bẹ́ẹ̀ tí wọ́n sponsor yẹn fún tó jẹ mọ́rọ̀ òwò bákan náà bá nà ní ọ̀nà tá a sọ tí èsì pé bóyá ìyẹn sọ fún ìyá lówó tí èsì pé yóò kó fún pé mo yẹ kó fún un tàn ní ọba sígbó yóò ṣe tàbí kó bẹ nìkan sí àwọn sísìn wọ́n fẹ́ lọ ra síìtì lọ́dọ̀ àwọn agent kan ní ìsìn báyìí nítorí sí pé gbogbo tó fẹ́ ṣe pátá agent yìí yóò mọ̀ sí gbogbo àwọn sẹ́yìn lọ pátá ó ti gbéṣẹ́ fún ọba lọ́nà ìsìn báyìí ẹni yìí ti ta àga fún ẹni tó fẹ́ ṣàǹfààní ńbẹ̀ tó yẹ kó àwọn tí agent tọ́ra lọ́wọ́ ẹ̀ náà wọn náà ni wọ́n mọ̀ ṣàǹfààní wọn náà mọ̀ sí gbogbo àwọn sẹ́ tí nǹkan ìjẹmọ́ báyìí eléyìí ò sí tó burú bẹ̀ láti ṣàlàyé lọ. Ní sókè ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ yìí ta pé tí ẹ bá fẹ́ yá owó kọ́ jẹ́ pé yóò níbi tí ó ti san wọ́n ní ò sí tó burú bẹ̀ kó yáwó fún Mẹ́kà wáyé fún hajj àbí umrah. Bákan náà kọ́ mọ́ ìyàwó èlé o pé báńkì kan máa fún ẹ̀ ní ọmọ yáyìn lówó yóò bẹ interest lórí ẹ̀ fún sí hajj èèwọ̀ ní o àyàfi tó bá jẹ́ wípé báńkì bá gbé wá ní tó jẹ mọ́rọ̀ tẹ̀múwìl tá a sọ wípé wọ́n lọ ra síìtì lọ́dọ̀ agent kan alápèjúwe wọ́n sì gbà á gẹ́gẹ́ bí mọ̀rọ̀bá àdátúmẹ́nubá náà pé mo ti ra kiri báyìí o wọ́n sọ fún ọlọ́mọ ní pé síìtì yìí ara ní 4 million lápèjúwe ní táwa fẹ́ fi kún fún ọ wọn kúrò ní sanwó ní ìsìn báyìí ni pé àyìn fi kaba yìí kọ ó sì gbé fún parí gbogbo eléyìí kò sí tó burú ń bẹ̀ wọ́n lọ́wọ́ kọ́ sàánú ẹ̀ kọ̀ọ̀kan wa. Àmì èyí tí ọ̀dà wọ́n pé báńkì ó yá yẹn lówó àbí ọ̀lọ́gba owó tó ní interest nínú ní báńkì yóò fi àlọ́ sí Mẹ́kà hajj àbí umrah léyìí kó tọ̀ òjókòó rẹ̀ jẹ́ ọ̀sán ju pé àlọ́ tó ń bọ́ sílé ìwọ rìbá tẹ́kọ̀ burú ní àwọn kàbáyìrì lọ́wọ́ àkọ́kọ́ là ń bẹ̀ o wọ́n kó ṣe gbogbo ohun tí ó ti lọ Mẹ́kà wọ́n bá ní ìgbà lẹ́sìn fún wọn àti ẹ̀bẹ̀ Mẹ́kà kọ́ àkíyèsí wọn pé kí wọ́n rí sẹ́ náà ṣe gbàdúrà wọn àwọn náà tá à ń fẹ́ lé gbàdúrà ìkọ̀kan wa náà kọ́ mọ́ sí ìta àti lọ ní àlọ́mọ ẹni tí ò tí ì lọ pàdé wọn lè lọ́rọ̀ láwọn sọ́lẹ̀ aláàmú